Ẹ káàbọ̀ sáfì ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Ó kọ tèmi ò yí padà, Abubakar Tóyìn Mohammed ni àlejò wa. Ní kété tẹ́ ẹ ti dé ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10. Ìyẹn tẹ́ ẹ bá gba gbogbo ìbéèrè wa. Bákan náà, ilé-iṣẹ́ kan wà, Kitan Fitness ló kọ wọn. Ibẹ̀ ni wọ́n ti ń ṣe gym, ìyẹn exercise. Tí ẹ bá láǹfààní láti gba gbogbo ìbéèrè wa, ẹ láǹfààní láti ṣe gym ọ̀fẹ́. Ilé-iṣẹ́ kan náà tún wà, Ferratious Pay. Ibẹ̀ ni wọ́n ti ń ta dátà alálòpẹ́ pẹ̀lú káàdì pé lówó tí ò gbópá. Tẹ́ ẹ bá gbìyànjú, ẹ láǹfààní láti jẹ káàdì pé. Àlejò wa, ṣé ẹ ṣetán? Mo ti ṣetán olóòtú. Ṣé ẹ láyà? Mo láyà. Sáyà yín gbé. Àyà mi gbé, àyà mi gbà. Kí ló kọ yín? Orúkọ mi ò yí padà. Ọlálékan Idris Ganiu. Iṣẹ́ wo lẹ ń ṣe? A lè sọ wípé adẹ́rìn pòṣónú, a lè sọ pé eléré orí ìtàgé. Méjèèjì lẹ kó pọ̀. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ lè dẹ́rìn pa mí? Lè dẹ́rìn pa yín. Ní ṣókí. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká ṣe báyìí. Mi gbáyàwó yàn. Wọ́n gbáyàwó lọ́wọ́ mi. Ẹni tó gbáyàwó lọ́wọ́ mi, wọ́n gbáyàwó lọ́wọ́ ẹ̀. Ṣé bí olóòtú ló fi dóró jọ odò, ó sì dá gbogbo mi rú. Èmi tí mo ti ń sọmọ tẹ́lẹ̀, ṣe bí olóòtú ló sọ mí dọmọ ẹrú. Ṣé bí látìgbà tí olóòtú ti dá ètò ààfin ìjìnlẹ̀ sílẹ̀, ìyàwó mi ti nífẹ̀ẹ́ rẹ̀. Lóòótọ́ èmi náà jàgbà lọ́wọ́ ẹnìkan ní nígbà tèmi náà ń wú. Nígbà tẹ́ ẹ̀ ń wú lẹ́ jàgbà lọ́wọ́ ẹnìkan, olóòtú wá jàgbà lọ́wọ́ yín. Ọmọ bíbí ìlú bo ni? Ọmọ bíbí ìlú Olúpọ̀nà. Olúpọ̀nà. Ǹjẹ́ ti ṣetán báyìí? Mo ti ṣetán olóòtú. Ìkòkò tí ń bẹ níwájú yín, ìbéèrè 10 ló wà ńbẹ̀. Ẹ sì láǹfààní láti mú ìbéèrè 5. Ẹ mú béèrè. Ṣé ọwọ́ ọ̀tún ni kí n fi mú ni àbí ọwọ́ ẹni la fi ń tún wà rẹ níṣe ẹlù kan? Ẹ jẹ́ kí n mọ ìbéèrè tẹ́ mú. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lẹ mú. keje? Ìbéèrè ẹlẹ́ẹ̀keje. Ìbéèrè ẹlẹ́ẹ̀keje ó lọ báyìí pé àlọ́ o. Àlọ́. Èèyàn pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde, kí ni? Èèyàn pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde, kí ni? Èèyàn pupa, tí n bá gbọ́ yín yé. Bẹ́ẹ̀ni. Èèyàn pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde. Èèyàn pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde. Ọ̀pá ká sọ. Olóòtú. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́. Ní abala nǹkan èso tó wà níta báyìí, ẹ wo nǹkan èso tó jẹ́ pé ó máa ń sun ẹ̀jẹ̀ funfun jáde. Olóòtú, kí mo lè ṣàlàyé but àǹfààní wà láti sọ èdè mi yàtọ̀ sí èdè Yorùbá lórí ètò yìí, ṣùgbọ́n èdè Gẹ̀ẹ́sì kò gbọdọ̀ pọ̀ jù. Ok, èdè Gẹ̀ẹ́sì ò gbọdọ̀ pọ̀ jù. Bẹ́ẹ̀ ni, mo lè sọ. ẹ lè sọ. A lè pè ìbéèrè yẹn ní watermelon. Ẹ sì ẹ gbà. Tẹ́ ẹ rí tẹ́ ẹ bá mú àgbálùmọ̀ lọ́wọ́, tá a bá pa yóò kọ́ sun funfun gan jáde. Àgbálùmọ̀ ò ní ìdáhùn rẹ̀, ẹkùn náà eléyìí. Jíìmù ti lọ. Ẹ mú ìbéèrè mi. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹlò lẹ mú. Ẹlẹ́ẹ̀kẹjọ. Ẹlẹ́ẹ̀kẹjọ.
àlọ́ náà tún ni ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ lọ báyìí pé òjò pa lágùnà kò pa olúkọ̀tún òjò pa lágùnà kò pa olúkọ̀tún kí ni o ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ lórí ẹ̀ tí wọ́n bá ní òjò pa nǹkan kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí bójò bá pa yín nǹkan kan tún wá ń bẹ lára yín nǹkan tí wọ́n ń bẹ lára yín òjò wá pa àwọn obìnrin ló mọ̀ ṣẹlẹ̀ sí dáadáa lọ́wọ́ pọ̀ jù ẹ ronú jinlẹ̀ dáadáa mo ti ràn yín lọ́wọ́ lórí ẹ̀. ok ṣé ẹ tún fẹ́ gbìyànjú sí àbí. ẹ jẹ́ kí n gbìyànjú. òjò pa lágùnà kò pa olúkọ̀tún. òjò pa lágùnà kò pa olúkọ̀tún. pàkàṣọ. ìtumọ̀ àlọ́ àpamọ̀ yẹn ni pé tẹ́ bá rí aboyún ìyẹn ni tó lóyún nínú olóyún ni ìdáhùn rẹ̀ ṣùgbọ́n tẹ́ bá rí olóyún òjò máa pa ọmọ tí ń bẹ nú ẹ̀ òjò ní pa ìtumọ̀ àlọ́ àpamọ̀ náà. ẹ mú béèrè mi ẹ tún kùnà ìbéèrè ilé. olóòtú èyí tẹ́ ẹ gbà yọ sí mi yìí. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ ló lẹ́mú. ìbéèrè kejìlá. kejìlá ẹ jẹ́ kí n wo ìbéèrè kejìlá bó sì lọ. ìbéèrè kejìlá lọ báyìí pé oníbàáwí lódìlódì kì í kan ọmọdé níkò àgbàlagbà ní kàn níkò oníbàáwí lódìlódì kì í kan ọmọdé níkò àgbàlagbà ní kàn níkò. oníbàáwí lódìlódì kì í kan ọmọdé níkò àgbàlagbà nìkan ní kàn níkò. ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ lórí ẹ̀ àbí kí n àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ọwọ́ ọmọdé kò tó pẹpẹ bẹ́ẹ̀ sì ni tàgbàlagbà kò wọ́ kèrègbè. mo ti ṣe yín lóye nípa àlọ́ àpamọ̀ tí a fi síta. ọwọ́ ọmọdé pẹpẹ àgbàlagbà. ẹ gbìyànjú ẹ ní ṣe ọwọ́ ọmọdé kò tó pẹpẹ tóun jẹ́ ewì tàgbàlagbà kò wọ́ kèrègbè. pàkàṣọ. ó pàkàṣọ. oníbàáwí lódìlódì kì í kan ọmọdé níkò àgbàlagbà nìkan ní kàn níkò. ó ní ẹnu ọ̀nà tí àgbàlagbà tó bá ga jù tí ò bá tẹ̀ yóò kàn níkò ṣùgbọ́n ọmọdé òun kàn á lọ ni. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni òwe tó sọ pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ọwọ́ kèrègbè. ẹ kùnà ìbéèrè ẹ mú béèrè mi. ẹ wà ní jẹ̀béèrè kankan ní báyìí. ilé ìfẹ́ gbẹnu tán báyìí o ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ ló lẹ́mú. kẹtàlá ìbéèrè ẹlẹ́ẹ̀kẹtàlá tẹ́ ẹ mú àlọ́ ni àlọ́ àpamọ̀ ni. àkùkọ bàbá mi kan láíláí àkùkọ bàbá mi kan láíláí tó bá ru ẹrù fún 20 ọdún kò ní sinmi bẹ́ẹ̀ sì ni kò ní rẹ̀. ẹ jẹ́ n tún sọ àkùkọ bàbá mi kan láíláí àkùkọ bàbá mi kan láíláí tó bá ru ẹrù fún 20 ọdún kò ní rẹ̀ kò ní sinmi. kí ni o kò ní rẹ̀ kò sì ní sinmi kí ni o. àkùkọ bàbá mi kan láíláí àkùkọ bàbá mi kan láíláí tó bá ru ẹrù fún 20 ọdún kò ní rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sì ní sinmi. owó ni o. orí ètò ìlágbára lónìí o. ẹ jẹ́ kí n ṣe nǹkan kan bẹ̀rẹ̀ tó jẹ́ pé ọmọ tí wọ́n bá bẹ̀rẹ̀ ilé kíkọ́ olómọ gbé ilé wó
kí ni nǹkan tó máa ń gbé ilé ró? ṣé mo lè sọ ní èdè ṣé mo lè sọ lédè òyìnbó? Èdè Yorùbá a fààyè gba ìdáhùn láti sọ ní èdè Yorùbá ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ láti sọ lédè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ míì yàtọ̀ sí ìdáhùn ẹ lè sọ ní èdè tàbá fẹ́ Gẹ̀ẹ́sì. kọ́lé ló máa gbé Òpó ló máa ń gbé òpó. òpó ní ìdáhùn rẹ̀ òpó ní ìdáhùn rẹ̀ òun ló máa ń gbé ilé o òpó ní ìdáhùn rẹ̀ ẹgbẹ́ ilé yìí. adúpẹ́ fọlọ́run pé mo ṣe ẹyọ kan. Ìbéèrè mélòó lẹ ti mú? Ó kù béèrè kan àbí? Ó kù béèrè kan. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelo lẹ mú? Karùn-ún. Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún. Ó lọ báyìí pé ẹran bàbá mi kan láíláí ẹran bàbá mi kan láíláí kò lápá kò lẹ́sẹ̀ tán bá pa á. Kò lápá kò lẹ́sẹ̀ tán bá pa á ẹ̀jẹ̀ rẹ̀ là kọ́kọ́ mu. Ẹran bàbá mi kan láíláí ẹ gbọ́ ìbéèrè lẹ́ẹ̀kan sí. Ẹran bàbá mi kan láíláí ẹran bàbá mi kan láíláí kò lápá kò lẹ́sẹ̀ tán bá pa á ẹ̀jẹ̀ rẹ̀ là kọ́kọ́ mu. Kò lápá kò lẹ́sẹ̀ tán bá pa á ẹ̀jẹ̀ rẹ̀ là kọ́kọ́ mu. Kò lápá Kò lẹ́sẹ̀ tán bá pa á ẹ̀jẹ̀ rẹ̀ là kọ́kọ́ mu. Ọ̀rọ̀ ìpakasọ. Ẹran bàbá mi kan láíláí ẹran bàbá mi kan láíláí kò lápá kò lẹ́sẹ̀ tán bá pa á ẹ̀jẹ̀ rẹ̀ là kọ́kọ́ mu. Kò lápá Kò lẹ́sẹ̀ tán bá pa á ẹ̀jẹ̀ rẹ̀ là kọ́kọ́ mu. ǹjẹ́ ẹ tún lè níbí nù? Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ lórí ìdáhùn lórí ìbéèrè yẹn. Wọ́n ní ẹran bàbá mi kan láíláí ẹran bàbá mi kan láíláí. Ìpèdè ni láti jẹ́ kéèyàn ronú jinlẹ̀ òun ló túmọ̀ sí. Àmọ́ kò lápá kò lẹ́sẹ̀ tán bá pa á ẹ̀jẹ̀ rẹ̀ là kọ́kọ́ mu nǹkan èso ni. Ẹ wá ronú sí abala nǹkan èso tó jẹ́ pé tán bá pa á ẹ̀jẹ̀ rẹ̀ là kọ́kọ́ mu. Tán bá pa á Ẹ̀jẹ̀ rẹ̀ là kọ́kọ́ mu. kò lápá kò lẹ́sẹ̀ tán bá pa á ẹ̀jẹ̀ rẹ̀ là kọ́kọ́ mu. Nǹkan èso ni o nǹkan èso ẹ ronú jinlẹ̀ dáadáa. Ọsàn. Ẹni àgbálùmọ̀ ni. Tí ẹ bá rí tán bá mú àgbálùmọ̀ àti sọ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá mú àgbálùmọ̀ tán bá pa á ẹ̀jẹ̀ rẹ̀ ní ó kọ́kọ́ jáde. Ìpọ́n tó òjé tó kọ́kọ́ jáde òun àwọn míì máa ń mú tán bá pa á òun là kọ́kọ́ mu. Ìtumọ̀ àlọ́ àpamọ̀ òun nìyẹn. Àlejò wa ẹ kú iṣẹ́ àtàárọ̀ ẹ kú akitiyan ẹ kú gbìyànjú. Nínú ìbéèrè 5 tí ẹ mú ẹ gba ẹyọ kan ẹ gbìyànjú. Àlejò wa mo wà pẹ̀lú olóòtú. kí lẹ ní ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ nípa ètò tá a gbé kalẹ̀ fáwọn aráalé? Ṣẹ́rí ní ọjọ́ tí ẹ kọ́kọ́ fi ṣé ẹ pè mí ni àbí ẹ tẹ ẹ̀rọ Àtẹ̀jíṣẹ́. láìpẹ́ tí n bá rántí ẹ̀rọ àtẹ̀jíṣẹ́ ni inú mi dùn gan. Ó mórí mi wú kódà mo fi tinútinú ṣàdúrà pé lẹ́yìn tí má kú nígbà yẹn
àwọn tẹ́tù gbé wá bíbà yìí àwọn tí ó ṣẹ̀ṣọ́ oore ni. Ètò tẹ́lẹ̀ ń ṣe yìí ó jẹ́ ètò kan tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí, inú mi dẹ̀ dùn. Tó bá yẹ pé èmi náà ní àwọn nǹkan kan àbí nǹkan kan ni ó yẹ kí èmi náà tún fi ṣe ìrànlọ́wọ́ pé olóòtú ó yá èmi náà ń fi lé sílẹ̀. Inú mi dùn gidi gan pé ẹ gbé ètò yìí sílẹ̀, kò dẹ̀ ní bàjẹ́. Àwọn tó dẹ̀ jẹ́ agbátẹrù fún ètò yìí Ọlọ́run ní fi ikú pa wọ́n. Ẹ̀yin náà tẹ́ jẹ́ olóòtú Ọlọ́run ní pa yín, gbogbo nǹkan yín ó máa dá ni. Ẹ ṣé gan ni, ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn aráalé. Orúkọ mi ò yí padà, Ọlálékan Idris Ganiyu lórúkọ mi. Tó ẹ̀yin olólùfẹ́ wa, a gbé ètò yìí kalẹ̀ láti promote àṣà wa. Ẹ mọ̀ wò pé à ń sọ èdè Gẹ̀ẹ́sì, à ń gbé èdè Yorùbá náà lárugẹ ní lábala tí náà ni. Fún ìwọ tí o bá fẹ́ kópa, ẹ lè pè wá sórí 08058989933. Bákan náà ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí orí ìkànnì tí ẹ ti ń wò wá yìí. Ẹ fẹ́ polówó ọjà, ẹ fẹ́ kópa, tàbí ẹ ní nǹkan méní méjì tí ẹ fẹ́ béèrè láti ọ̀dọ̀ wa, ẹ lè pè wá sórí nọ́mbà tí mo pè síta ọ̀hún. Iléeṣẹ́ kan wà tí wọ́n ṣe agbátẹrù ètò tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ferrasius Pay ò ní iléeṣẹ́ náà. Wọ́n ta káàdì ìpè, dátà àti subscription tí ẹ bá fẹ́ ṣe, ìyẹn bóyá ẹ fẹ́ ṣe sórí GoTV, StarTime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo nǹkan tí wọ́n ń tà níbẹ̀ wọ́n ń ṣe ní owó tí kò gúnpá rárá, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé dátà tí wọ́n lò dé báyìí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ sórí platform wọn, tẹ́ ẹ sì rẹ́gísítà, tẹ́ ẹ fọkọ yín sílẹ̀, tẹ́ ẹ sì lo ATM Media TV gẹ́gẹ́ bí ìlànà àátọ̀, lẹ́dìwó òǹdọ̀jà wọn. Mr. Ọlálékan, fún pé ẹ kópa lórí ètò yìí láti iléeṣẹ́ ATM Media TV, a fún yín ní ọṣẹ ìfọṣọ tàbí ìtọ́báwò ilẹ̀ lè fi ṣe ọṣẹ sáà ni. A fún yín láti iléeṣẹ́ wa fún pé ẹ kópa lórí ètò yìí. Tó a ò ní rí jù báyìí lọ, ẹ bá wa dá sí lábala oríṣi yẹn comment section tó tẹ́ fi ń wo ètò tá a mú wá lónìí. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ iléeṣẹ́ ATM Media TV, iléeṣẹ́ yín ò ní jóná. Àmín. Mo dẹ̀ dúpẹ́ gidigidi lọ́wọ́ iléeṣẹ́ Ferrasius Pay àbí mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà, iléeṣẹ́ wọn ò ní jóná, àrà ọ̀tún ló máa yọ. A ó tún máa pàdé o, ire. Galanta, 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 oh. Galanta. Èrè ọmọdé. Galanta. Èrè ọmọdé. Galanta. Ìgbà tá